gbogbo ṣẹ́rí gbogbo orí burúkú tí Ìyábọ̀ Òjó ṣe pẹ̀lú Fọlá kò ṣe nítorí Ọlọ́run o ó ń lọ ó fẹ́ padà síbẹ̀ Mr. Lawal ní target Ìyábọ̀ Òjó bó ṣe end up tó lọ ṣẹ̀sín lọ́dọ̀ Mr. Dino tó lọ ṣẹ̀sín lọ́dọ̀ Alhaji ẹ lọ wo Ìyábọ̀ Òjó dáadáa gbogbo ọkùnrin tí Ìyábọ̀ Òjó end up sí lọ́wọ́ àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn tó jọ ń ṣiṣẹ́ kan náà ti bímọ fún ni ẹ ò tí ọmọ yẹn tẹ́ bá mọ tí ọmọ yẹn tí ojú ẹ rí ó dà èèyàn bímọ síbì kan ó dẹ̀ lọ ń jó ó lọ ń fi fùrọ̀ rin okó bàbá ọmọ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà ẹ sọ fún mi witchcraft tójú Ìyábọ̀ Òjó lọ ẹ sọ fún mi gbogbo yín tẹ́ ń gbèjà Ìyábọ̀ Òjó ṣe rí ó dijọ́ tí ègún bá kúrò lórí yín on time tẹ́ bá wò pé ẹ gbọ́ o gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe ṣé Ìyábọ̀ Òjó gangan lè gbà á gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe fáwọn èèyàn yìí kẹ́ wá bè lọ́wọ́ ara yín pé ṣé ẹ̀yin gangan lè gbà á kò sí ọkùnrin kan tí onítíátà kan bímọ fún tí Ìyábọ̀ Òjó ò gba orí bẹ́ẹ̀dì wọn kọjá ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ení mo sọ nǹkan fún yín pé kò sí bó ṣe lè broke tó ní Nàìjíríà ìwọ náà máa ní àwọn èèyàn méjì mẹ́ta tó máa nawọ́ sí kí ló tẹ́ pé Ìyábọ̀ Òjó ó weaponize Fọlá ìyẹn Sàríyù ẹbí pé tí Lizzy àti Mr. Lawal ò bá fẹ́ra mọ́ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé ó máa mú Mr. Lawal padà sọ́dọ̀ Fọlá àbò máa do fúnra ẹ̀ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó. ẹ bè lọ́wọ́ ẹ wo Òkété àti afọ́jú ṣé mọ̀ pé afọ́jú àti Sàríyù ti jọ wà lórí ọwọ́ ṣókété ò padà gbà mọ́ lọ́wọ́ ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé tí àárín Lizzy àti ọkọ ẹ̀ tó bá gún régé ká má sọ nǹkan míì ṣó o fẹ́ mú láti lọ́rùn ọwọ́ padà lọ bá Fọlá ni àbò fẹ́ do fúnra rẹ̀. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí mà lé ńlẹ̀ o ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí ẹ gbọ́ bó ti sọ wípé Ìyábọ̀ Òjó ojú rẹ̀ wà lára ọkọ òun ni ẹ̀yin èèyàn wa ń jẹ́rù wípé gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nípa Ìyábọ̀ Òjó nínú fídíò yìí ṣe ẹ̀rù wípé òǹtọ́ ọ̀rọ̀ ni tàbí àhesọ ọ̀rọ̀ lásán èyí mà wá lé o. ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó